Alhamdulillah wa salatu wa salam ala rasulillah Muhammad bin Abdullah wa ala alihi wa sahbihi wa wala ma ba'd. Mo fẹ́ pe àkíyèsí kan lórí ọ̀rọ̀ tí mo fẹ́ sọ̀rọ̀ lórí tari description yẹn. Normally mi ò àwọn kan báyẹn àwọn dá sí tiwa mi ní time ni àwọn dá sí àwọn kan báyìí torí pé lecture tí fẹ́ ṣe gangan lecture lórí ọ̀rọ̀ Sheikh Adam àti lecture lórí ìtẹ̀tún ní lecture méjì tí fẹ́ ṣe ṣùgbọ́n ilé àkíyèsí pé àtúnfẹ́ pè wá sí kò ní jẹ́ pẹ́ rárá àwọn ní alájí wá sí kódà fídíò yẹn mi ìwò mi ní ìtàn láti wò àti wo àwọn tó yẹ pé àti ọ̀rọ̀ lórí ẹ̀ fídíò alájí yẹ oníkíjùpá Sheikh oníkíjùpá onímọ̀kọ́ wò tó ń try kí alájí kí wà the ultimate kọ́ apologize but tó wá rubbish wọn pé kò sọ apology kankan n tí àkíyèsí máa pe àwọn àfáàsì àti gbogbo àwọn adájọ́ ọmọ kéwù àti gbogbo àwọn ọjọ́mọ́ náà ni pé bọ́lá ṣe máa ń mú ẹ̀kọ́ jáde fún gbogbo ẹni tó bá jẹ́ sí pé ní tí ò bá tiẹ̀ tó bá ní ká má ṣe ta ṣáàrùn pé òun náà la máa ṣe ibẹ̀ náà láti máa kẹ́kọ̀ọ́ ní ta fẹ́ ṣe tí ò tọ́ yẹn náà náà láti máa rí ìbànújẹ́ torí pé ní kò yẹ kó jáwọn àfà má máa gbé orin lárugẹ ládùúgbò ẹ̀rí tó kúnnú ẹ̀sìn pé orin àwọn ohun tó ń kọrin tí ẹ kẹ́ ṣe wá sí fún wọn kẹsí wá sí fún wọn kọ́ kọrin gidi tí Islam ń fẹ́ àbí tọ́ba dẹ̀ lè mọ́ kọ́ tún lórí orin tí Islam ń fẹ́ kakọ ẹ̀kọ́ ni ẹ̀fà wà lè lọ kọ́ ni tẹ́bà wa ti wá ṣe kíni tẹ́bà ti lè kọ́ kẹ̀ṣe kíni ẹ wá nǹkan mi ṣe ẹ wá lọ síbi òkú wọn ẹ wá lọ jókòó síbẹ̀ àwọn wá ń sọ fún yín pé ẹ̀gàn mú ẹ̀rọ ebú ni kò sí nǹkan tó fẹ́ tó bá yẹ kí n tọ́ kódà kó jẹ́ sí pé ní pé irú ọ̀rọ̀ báyẹn kò ní dédé jábọ́ tó bá yẹ pé irú ọ̀rọ̀ báyẹn kò ní dédé jábọ́ tó bá yẹ pé èèyàn ti ní èbú tó fẹ́ bú ńlẹ̀ ṣùgbọ́n ìnáà lè gbé wọn lárugẹ àwọn tí ẹ̀kẹ́ ṣe wá sí fún pé orin òótọ́ nígbà pé ìnáà lè gbé wọn lárugẹ Ọlọ́run á kọ́yìn lábùkù látara wọn Ọlọ́run ṣe máa ń ṣe nìyẹn Ọlọ́run ṣe máa ń ṣe lọ́run ti sọ bẹ́ẹ̀ Al-Qur'an náà yuthiqu ba'dahum ba'sa ba'd àwọn alájì kékeré wọn dìmẹ̀tì ọtí pòwe fún yín ibì kan wà máa fi ṣe àfẹ́ díẹ̀ ibì kan wà máa fi máa serious kí n kọ́ lọ síbi ẹ̀fẹ̀ wọ́n sọ wípé ní wọ́n máa pè yín kò tí ì kàn yín ẹni ẹ ti kàn ní kalẹ̀ fún yín nígbà tó di jọ́kẹjọ àbí nǹkan tó fẹ́ ṣòkò ń sìn ṣèbá pé yín àǹfà sìn bẹ́ wá wọn ti ṣe kankan ẹ ti sáyé lọ sàn ẹ ti rò pé kéèké ní ẹ fi yẹ wọn sí ni ṣọ́ ti pè yín náà sọ pé yín lórí gbẹ̀yìn tó pè yẹn sọ pé alájí pè yín lórí fún pé àlàbà ìyá mi kú o kò ní débẹ̀ kọ́ máa sọ nípa ẹ̀gàn mú síbẹ̀ torí kí wọ́n mo sọ fún yín wọ́n wá yín ni wọ́n tẹ̀ ní ibẹ̀ yẹn tó bá dẹ̀ wọ́n ẹni tó bá jẹ́ wọ́n tẹ̀ dá máa ń yọ kó bẹ́ẹ̀ náà ni wọ́n tẹ̀ sọ pé ẹ̀gàn mú tọ́ sọ pé kí ajá àbẹ̀yẹ nìkan àbáwọn èèyàn kọ́ drag yín out wàláhì in tó yẹ ká máa sọ eléyìí ni pé ohun tó bá ó dùn wá gan lóòótọ́ àwọn súnà làwọn ṣe ẹ̀yin lè má ṣe súnà bọ̀ tó bá yìí di pé ọ̀rọ̀ pé fún àtàbùkù àfà a máa sọ̀rọ̀ sí a máa jáde sí nígbà tí kèfèrí ọ̀tá ẹ̀sìn Islam ọ̀tá Ọlọ́run tànábì tó fẹ́ máa bú mùsùlùmí kan ní káwá ní ẹ̀ṣẹ̀ bí bídà ló ń bú kí ló ń jẹ́ bẹ́ẹ̀ bídà àti ẹ̀kọ́ Islam ni àwò kèfèrí lélẹ̀ yìí ló máa kúnnú lọ́rùn lọ oníbídà ilé tó bá jẹ́ bídà ìfá tọ́lọ̀ bá fẹ́ apàdà fi ṣàánú rẹ̀ tí bídà rẹ̀ bá ti sọ di kèfèrí o tèmi bídà ti sọ di kèfèrí náà ń bẹ o bí kẹ máa pẹ́ tí òṣèlú Ọlọ́run bí kẹ máa takọ̀ ọ̀rọ̀ Ànábì sallallahu ní kẹ máa yí ọ̀rọ̀ Ọlọ́run kẹ máa yí sí nǹkan mi àwọn àbùkù ńlá tó kàn yìí àwọn àti ìgbẹ́pọ̀ ńlá àfa ńlá ń bẹ níbi ìkàlẹ̀ náà àwọn apẹ̀ṣẹ̀ ajá fa ńlá tó àwọn akọ̀yìn lábùkù ńlá àbùkù ńlá àwọn alẹ̀ gan mú mo yẹ kéé tèmi àmà sọ̀rọ̀ rẹ̀ àti pé mi Ọlọ́run tẹ̀ ní jẹ́ àwọn ọmọ mi kí ni mo bá ká ó ti pè mí gan mo ti wò pé ń gbọ́dọ̀ má lọ ilé tí Ànábì sallallahu ní tábà pè yín sí nǹkan kan ṣe kí ni ẹ̀jẹ̀ ìyẹn ló lè mú mi pé mo máa dẹ̀ ní kébi tí mo lè lọ ni tó bá yẹ kébi tí mo lè lọ mi ní lọ bí a kéye pé bí a òde rọ́kàn tá a pàdé àwọn ẹ̀ tẹ́ pé a lè fojú rẹ̀ wúra ń bẹ̀ láwọn ọbẹ̀ ẹ̀sìn jẹ́ tàbí ilẹ̀ jẹ́ mi ní lọ́rọ̀ ẹ̀ lẹ́yìn náà tí olórin tọ́lọ́run ti sẹ́ pé àwọn ẹni yẹpẹ níwájú Allah wallahi àwọn olórin ni tọ́lọ́run sọ pé ní yattabi'uhum al-ghawun wash-shu'ara'u yattabi'uhum al-ghawun Ọlọ́run tó fún wọn lórúkọ nínú súrà láti jẹ́ ká mọ̀ pọ́rọ̀ wọn òun pàtàkì rẹ̀ nípa pé
ní tóun sọ òun pàtàkì ní tóun sọ pé ní tí ò dá lọ gbé lọ́wọ́ aburú sì ní tán ṣe èyí á ti pọ́ fún wọn lórí orúkọ súrà kó lè bá àjẹpẹ́ ní dáadáa níwọ̀n o wọ́n á lọ sí tú o torí inú sọ́ọ̀tù ti sínú súrà àwọn ohun tó ti fún wọn lórúkọ yẹn náà ló ti sọ pé àwọn akọrin àwọn tó ń tẹ̀lé wọn àwọn tó ti sọnù ni àwọn tó ń kọ́ńkọ́ àwọn tó ń sọ tó ti sọnù ńkọ́ ẹ̀ pọ́ àwọn ohun wúlò gangan ní àánú so ẹ̀yin ọ̀rọ̀ ayé Al-Qur'an nìkan nìyẹn o ẹ̀yin lẹ́wà kó wà lọ jókòó sí di tí báyìí pé taba ní ká túlẹ̀ ká sọ bẹ̀ náà ti wò náà pé bí ò tiẹ̀ jẹ́jọ́ yẹn aṣáájọ́ kẹjọ nǹkan ó jáde àwọn àfa wọ̀nyí kò sí kẹrí kọ́kọ́ déédéé lọ síbì kan kẹ́hà pé bí a lórí ọ̀fẹ́ àyírọ́ mi ò rò bẹ́ẹ̀ tọ́lá àwọn náà irú ọ̀dọ́ náà lẹ́mú kára láti dúró wáyé láti bẹ̀rẹ̀ gbogbo ìpè àdàgbà sínú kínní nítorí pé aláṣẹ à ní amọ̀nà sí sunna anabi sọ̀sọ̀lá tún jẹ́ sunna anabi sọ̀sọ̀lá tó yẹ káwọn náà dẹ̀ ṣe kí ni káwọn náà ṣe ọ̀rọ̀ èrò ibú ńlá ni tó sì jẹ́ pé ní ìtàbùkù àwọn àfáà ni tó yẹ káwọn àfáà yìí dé kọ́ sọ̀rọ̀ sí kọ́ sọ̀rọ̀ yìí lórí àwọn àfáà gan mú box lè bú wọn torí pé kílẹ̀ yín náà lọ síbi ṣọ́ pé yín ni wọ́n ní wọ́n máa pè yín kò tí ì kàn yín nígbà tó di ijọ́ kẹjọ wọ́n ṣàpè àwọn àfáà kan so nígbà tó yẹ pé ní àṣà tiyín ni ó ti mọ́ yín lára so lẹ́yìn náà tẹ́ bá tẹ̀ fẹ́ lọ fi jókòó pé yẹ́yàn sí ṣé bí olórin tọ́lọ́run ti bú tọ́lọ́run tọ́ ẹ pé ìkọ̀wúkọ tó ń kọ ẹ̀yìn ìyá ẹ kẹsùmọ́ bí kinní kan ó kanlẹ̀ ó kan kùrọ̀ òun fẹ́ mu dòdò yín òun fẹ́ mu kinní kan ó tún sọ ẹ̀rọ ẹ̀ nìyẹn rí wàá sí ọkàn ṣe fún òun lẹ́yìn wá lọ́hún yẹ sí Ànábì sallallahu alaihi wasallam pé ní inna Allaha la yaghab idha mudiha al-fasiq àtàwọn ọ̀rọ̀ bí ẹ̀bẹ̀ tó jọmọ́ ọ̀rọ̀ yẹn káyé ní pòkì tẹ́ pé bí alfàǹṣá bí ìṣìná bí ọtí bí àyè ní dáǹsọ̀ yìí wọn làjọ kó fọmọ kan nú wọn náà orí ó mú kí ọmọ ẹgbẹ́ wọn kan ó fún lóyún so ipò kí tó jẹ́ pé ṣàǹkọlùgbà Ọlọ́run ni kí èèyàn máa pọ́n rẹ̀ níbẹ̀ lè kí èèyàn máa yìn kí èèyàn máa yẹ sí a máa bí Ọlọ́run bá nínú ẹ wálẹ̀ ká àbùkù tẹ́ kan yẹn gan kò tó ó yẹ kó fi ajá àti àwọn àti kọ́ lé yín jáde ni wọ́n ti pè yín náà ni wọ́n ti pè yín àfáwọn ẹni tẹ́lẹ̀ báyìí gan ti sọ pé wọ́n máa pè yín kò tí kàn yín ẹ wá lọ sọ ìkànnà àwọn inú tí al-Bukhara tí al-Jahid ṣe láàrin níbi ọwọ́ bí ibìkan bẹ̀ wọ́n ní ẹni ọbẹ̀ lọ́wọ́ ọ̀jọ̀gbọ́n kan wípé ní al-ilmu afdal awil mal amil mal ìmọ̀ ni ó lọ́lá jù nàbówó olùmọ́ ni ìmọ̀ ni ó ní ẹ̀yà ni fama baluna nara al-ulama ala babi al-aghniya walasna nara al-aghniya ala babi al-ulama gbọ́dọ̀ adétẹ́ pàrọ̀ àwọn afá tamá lọ gan tamá lọ jókòó sí di ẹnu àwọn olówó táàsì kí n ra àwọn olówó ní di ẹnu àwọn afá ọ̀yọ̀gbọ́n tẹ́lẹ̀ lọ́wọ́ pé lọ́yọ̀gbọ́n ẹ̀mọ̀ àwọn tí bẹ́ẹ̀ ni wọ́n fa àsìkò jẹ́ pé ní ó fẹ́ fọmúlà dọ́ọ̀jì ẹ̀ ló fẹ́ lò bọ̀ kò tó bá dọ́ọ̀jì ẹ̀ lọ́rọ̀ tí wọn kò dọ́ọ̀jì ẹ̀ níbi àkíkọ̀tà níbi pàápàá pé irọ́ ni ọ̀rọ̀ náà ó ní li ma'rifatil ulama fadlul mal wa jalil al-ghniya fadlul ilm torí pé àwọn onímọ̀ mọ́ láti ń bẹ fowó àwọn olówó sì mọ́ láti ń bẹ fún mọ̀ làwọn òfin máa wá sọ̀rọ̀ onímọ̀ a ní ẹ̀dúró ń bẹ̀ ọmọ mọ́ láti ń bẹ fún ọfẹ́ mọ́ tánàbí Muhammad sallallahu alaihi wasallam ìjọ làádọ́ kánábí lọ jókòó sílé olówó kan rí àbáwò bá kọ̀rọ̀ àbí Umar rọ̀ báwọn sábẹ́ àtẹnujẹ lọ́ọ́ máa jẹ́ pa wá ibẹ̀ náà ló kàn yín àbùkù yìí àbùkù tẹ́lẹ̀ mi kàn kí kó ṣàárẹ̀ ń jẹ́ ẹ̀kú má lè jáde gan ó dáa fún ju àbùkù tó lọ kàn lójú àwọn èèyàn tó ti sọ pé ọgbọ̀n mú wọ́n dẹ̀ láwọn fáàmù ìmáàmù ìlú ẹwà ń bẹ ilé náà jẹ́ ní ṣókí kárígu àwọn ẹ̀kọ́ tó fẹ́ kó wà ń bẹ náà ni pé aláàkí àwọn èèyàn tẹ́ ń pọ́n náà Ọlọ́run ti kàn yín lábùkù látara wọn lẹ́yìn náà gan ṣọ́ọ̀tì pè yín náà síbẹ̀ wárọ̀hún nítorí bá ní àlè wárọ̀hún hakun wàmínà ulama'i afdal àbí báwo tẹ̀ lọ ṣe lo ọ̀rọ̀ yẹn pé ká ṣàjẹ́ ká máa di pé kí ń ranjú wọ́n ní nǹkan tó dáa ni ṣùgbọ́n ọ̀dọ̀ àwọn àfáàlẹ̀ ká ti bá jù ọ̀rọ̀ yẹn náà bí ṣáájú yẹn pé ìtìjú náà tó dáa ni ṣùgbọ́n obìnrin lẹ̀ ká ti bá jù ẹ pé gẹ́gẹ́ àti ẹ̀hálẹ̀ fẹ́ lọ yẹ wọn sí ṣá ti pè yín ni tẹ̀fi lọ so lẹ́yìn náà tẹ̀fẹ́ yẹ sí olórin pòkì ẹni tó kọ̀ ọkọ̀ tẹ́ kẹ́ bá kẹ́ pé ó tọ́ àti wá ní kó tún apologize ó tún rubbish yín lẹ́lẹ́kejì kọ́nà kó dákun kí kó mú adó lórí òdo jàre kọ́nà kó dákun kó jẹ́ kí a máa rí òdo ká dẹ̀ máa gbà subhanakallahumma bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk. Alhaji Wasiu ẹjọ ẹ try kí
tọrọ àforíjì lórí ìtẹ̀ṣe tó yàn kí ń yẹ pẹ́lú àwọn àfáà bó lè jẹ́ pé ní àfáà tó wọn náà bá ti jẹ́ pé ní àwọn sàbí ànábì àwọn ìmáàmù àwọn ìmọ̀ ẹ̀sìn wọn pàtàkì lọ́dọ̀ tiẹ̀ yóò máa yẹpẹrẹ káàkiri ayé ni wàláhì so bó àfáà jẹ́ pé ní òun náà máa ń wà lébù oníṣúná ó fẹ́ máa yẹ kó yóò máa tẹ́ káàkiri ni so òun làwọn òfin lè sọ̀rọ̀ ẹ lọ síbi láìgbẹ́ kan á máa sọ bọ̀ ni ṣùgbọ́n advice tiwa ni pé kẹ́ fún orin lẹ̀ èyí tẹ́ ti kọ́ ẹ ti gbá yìí tẹ́ ti gbà ẹ ti ló ti fẹ́ ní ẹ fi ilẹ̀ ẹ ṣiṣẹ́ fún sàárè nísìn torí orin tẹ́ nǹkan àkíkọ̀tà ni pé ní ọlọ́run ẹ lọ ka Kùránì ẹ má wò lè ka àdìs ẹ lọ ka Kùránì súrátù àwọn olórin súrátù ṣùnàrọ̀ ọlọ́run ní àwọn ṣùnàrọ̀ àwọn tó ń kọrin ètè ẹ̀mí òhun nígbà òhun àwọn tó ti sọnù ló ń tẹ̀lé wọn àwọn ẹ̀yin tẹ́ wá ń kọ́ góńgọ́ nígbà táwọn tó bá ń tẹ̀lé yín tọ́lọ́ ń pọ̀ ọ̀lẹ́ tó sọnù ẹ̀yin tẹ́ wá ń pò wọn ẹ̀ mọ̀kọ́ yìí gan lánàá ẹ lọ jáwọ́ ń bẹ̀ kálá kó dáhùn kí ó fi ṣe rọrùn fún yín àti àwọn tó kù náà bí Aláàjì Wàsíù náà àbí bí Pasuma àwọn náà ti béèrè béèrè yẹn rí so kọ́lọ́n kó jẹ́ káwọn náà kí ọ lè ẹ lọ fi ilẹ̀ àwọn rìbá sọ ọlọ́run ní rìbá ẹ gbọ́dọ̀ máa ọlọ́run ní àyàfi tó ṣe kí ni tó tẹ̀ ti gbà lọ ìgbọ́n ẹ lọ ṣe kí ni dárò máa bá kí ẹ nà rìbá èyí tó kù ẹ lọ ṣe kí ni ẹ lọ pàtì so gbogbo tó kù tẹ ẹdẹ ṣe lọ yẹn ẹ lọ tọrọ àforíjìn lórí ẹ yálà àtẹ àforíjìn ẹ pa orin ẹ fi orin lẹ ẹ ṣiṣẹ́ dàlù Kùránì ẹ lọ máa kẹ́kọ̀ọ́ ẹ̀sìn ẹ máa kẹ́kọ̀ọ́ ẹ̀sìn ẹ máa lọ hajj ẹ máa lọ umrah ẹ máa lọ sálùkọ ẹ máa kẹ́kọ̀ọ́ ẹ̀sìn lọ́dọ̀ àwọn fásún náà ni òkun ṣáà látẹnujẹ àbáfásún náà wọlé rí ibi ìjókòó yẹn sí yẹn náà jẹ bó ṣe jẹ kálákùdà ń ṣànà subhanakallahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk assalamu alaikum. Where's my own bread? Ẹ mọ́ fìlà ní. Ọlọ́run gbogbo ẹ̀ṣẹ̀ mi kì ní òtí rẹ̀kọ́dì wàá rí ìyàwó ń kí ni ó ọkọ̀ ń gúnyán tó lọ. Àwọn àti mo sọ fún yín pé wọ́n fẹ́.